Only Jesus TV. Èèyàn àwọn area kọ̀ọ̀kan wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé wọ́n ti dìbò tán níbẹ̀ wọ́n ti kàbò kálukú ti mọ ẹ tó wọlé ní àwọn polling unit yẹn ṣùgbọ́n wá ní one particular polling unit ní ìlú Iléṣà wọ́n náà dìbò tán níbẹ̀ wọ́n dẹ̀ kàbò wọ́n ti mọ ẹ tó wọlé wọ́n ládélékè ló wọlé níbẹ̀ wọ́n ní ṣàdédé ni àwọn ọmọkùnrin mẹ́rin kan dé lórí ọ̀kadà tán dé tán pariwo gbàgbàgbàgbà wọ́n ní náà bẹ̀rẹ̀ sí ní jí àpótí ìbò gbé o wọ́n náà ṣáà ti gbé àpótí ìbò lọ o ní tó túmọ̀ sí wípé wọ́n ti jí ìbò Adeleke lọ. ẹ̀yin èèyàn mi ò mo bá béèrè lọ́wọ́ wọn mo ní ẹjọ́ ṣe lè bá mi wá fídíò. wọ́n ti jí ìbò Adeleke lọ gẹ́gẹ́ bí a ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú fídíò yìí evidence dà ṣé wọ́n rí fídíò bóyá wọ́n rí fídíò ibi tí wọ́n ti jí ìbò Adeleke lọ bóyá wọ́n rí a máa lọ wò nísìn nínú fọ́nrán yìí bí a ṣe ń wò lọ́wọ́lọ́wọ́ máa fi sílẹ̀ fún ẹjọ́ bá mi ṣe ẹ̀jẹ̀ kó lọ viral gan níbo ni wọ́n gbé ìbò Adeleke lọ àwọn olójí àwọn alọ́kólóńkígbe àwọn jàǹdùkú ẹ wò ó ní agbára ó gbẹnu tán àìmọye oríṣiríṣi lẹ máa bá pàdé nínú fídíò àwọn tọ́lọ́pàá ti mú àwọn tí wọ́n ń ra ìbò àwọn tí wọ́n ń ta ìbò àwọn tí wọ́n gba owó lọ́wọ́ wọn tó jẹ́ pé wọ́n jáde tán pé irọ́sẹ̀ ní rí bòrà ní rí bòtà ẹ wò ó ní agbára ó yá ẹja tẹ̀síwájú. wọ́n ní fídíò kẹ̀ lójú ikú lójú wàhálà wọ́n láwọn ará bí màá yìnbọn mà ní wọ́n ní kálukú ṣàfẹ́rẹ́gẹ́ kálukú sá fún ẹ̀mí ara rẹ̀ òun ló fà á tẹ̀ fi rí fídíò evidence o ṣùgbọ́n kí ni wọ́n ló ṣẹlẹ̀ and according to report nígbà tí mo tún bi wọ́n láwọn sójà ti débẹ̀ o mo wá nígbà táwọn sójà débẹ̀ kí la máa ṣe báyìí ṣé máa bá wa rìkọ́bà rẹ̀ ni àbí kí la máa ṣe torí kò yé mi o. ẹ̀yin èèyàn mi o mo ti padà rí fún fídíò lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n já owó gbà lọ́wọ́ àwọn APC mẹ́mbà kan ní Èjìgbò ìyẹn àwọn APC agent tí wọ́n ń pín owó ẹ wò mí ẹ jẹ́ ká gbọ́ látẹnu wọn. kí lẹ sọ. owó tá a gbé lọ́dọ̀ wọ́n lọ pín owó bẹ̀ yẹn. ta ló ń pín owó. àwọn APC wọ́n pín owó bẹ̀ yẹn. owó rè é. jẹ́ ká rìn owó sí. ẹ ti rí. níbo ni wọ́n wà. wọ́n wà ní ẹgbẹ́ yẹn náà. àti ìfọ̀mù wọn tó ní wà lọ́wọ́ lọ. ṣé ẹ ti ṣe é sọ. àwọn bí sọ̀tọ̀ wà ní àwọn bí sọ̀tọ̀ wà ní àwọn bí sọ̀tọ̀ wà lọ. síbẹ̀ ní àwọn bí sọ̀tọ̀ wà lọ. àwọn ìfọ̀mù yàtọ̀ ẹ̀jẹ̀ wà lọ. èèyàn ǹjẹ́ tí ẹ̀gbọ́n nǹkan tán sọ wọ́n láwọn pe àwọn Nigerian police ìyẹn àwọn officer according to the video wọ́n ní wọn ò dá wọn lóhùn wọ́n ní ṣé kò yẹ kí àwọn officer dá wọn lóhùn ìyẹn àwọn officer tí wọ́n assign to that particular polling unit ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí àwọn ọmọkùnrin yẹn sọ wọ́n sọ wípé àwọn dúró tán ni o wọ́n láwọn ò ṣeré o ẹ wò mí bóyá kẹ́ ẹ tún gbọ́ dáadáa. owó àti táàgì tẹ pé ní ọjà tó bá ní ọjà tó lẹ̀ ní ọba lórí ẹ̀yìn táàgì tẹ pé ní ọba owó wọn ní ibi7 ọmọ ẹ̀ka fẹ́ sí. ẹ dúró kárí yín dáadáa. ilé ìbò lójú wò lọ. àwọn fún wọn ní kọ́mọ jáde lọ́dọ̀ mi ò yé ìbájọ́ òsì. èyí owó wọn jà máa wọ́n ní unisẹ́wù ọjà pàdé unisẹ́wù ó fọ́ ní ẹ máa gbọ́ ó pàdé unisẹ́wù wọ́n fọ́ pápá sẹ́lẹ̀ ọdún wọn tàbí pé lọ́wọ́ jẹ́ síbò. èèyàn ṣe ti gbọ́ nǹkan tán sọ wọ́n ní àwa jáde tán ni o wọ́n ní tẹ́ ẹ bá gbébọn wá gan wọ́n lẹ́ máa yìnbọn wọ́n ló máa sùn yín káì ẹ wò mí ẹ̀yin èèyàn mi àní pìtìpìtì ó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀ṣun bí mo ṣe wá ka ìròyìn lọ́wọ́ ibẹ̀ náà mo mà tún ti rí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú Èjìgbò níbi tó ti ń dìbò àwọn kan ló mà yarí wọ́n ká ẹnìkan tó ń ra ìbò tó fẹ́ máa fún àwọn èèyàn lówó náà bá já owó yẹn gbà lọ́wọ́ ẹ̀ wípé níbi alẹ́ ní ra ìbò kankan láyé sẹ́ a máa fowó yẹn mú ògógóró ni. To appreciate the Nigerian military, Nigerian police in some aspect of Osun State. They are also trying their possible best to make sure that everything goes peacefully. Yes, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn. Nigerian military in particular, according to report tí mo get, àwọn Nigerian military sọ wípé àwọn máa make sure wípé gbogbo ẹ lọ ní ìrọ̀rùn pé kò sí màgòmágó kankan. Wọ́n ní pé nǹkan tí àwọn aráàlú bá fẹ́ ohun gangan ni àwọn máa ṣe. ẹ̀yin èèyàn mi ò kò sí pìtìpìtì ní àwọn aspect kọ̀ọ̀kan ní ìlú Ọ̀ṣun. àwọn ibìkan gan wà ní ìlú Ọ̀ṣun most especially Òṣogbo àti Iléṣà àti Ifẹ̀ àti báyẹn lọ tó jẹ́ wípé àwọn èèyàn ti dìbò already tán dìbò nírọ̀rùn tí ò sí wàhálà. bẹ́ẹ̀ náà dẹ̀ tún ní àwọn aspect kọ̀ọ̀kan náà bóyá ní Ilé Ifẹ̀ àti ní Iléṣà ní Ìlá Ọ̀ràngún ní Ẹ̀sà Òkè lóòótọ́ náà àwọn ibì kọ̀ọ̀kan tún wà káàkiri tó jẹ́ pé àwọn pìtìpìtì díẹ̀díẹ̀ ń ṣẹlẹ̀ níbẹ̀. ẹ̀yin èèyàn mi ò ṣùgbọ́n I believe wípé àwọn Nigerian military
àti Nigerian police wọ́n máa kápá ẹ̀. Ẹ wò mí, ẹ dìbò fẹ́ni tó bá wù yín, ẹ má dìbò nítorí owó, ẹ má dìbò nítorí èpè kan kò lè ṣẹ mọ́ yín lórí pètèpètè láàbá anybody tó bá ń fún yín ní èpè. Sànpọ̀nná lápadà pa gbogbo àwọn tó bá ń fún yín ní èpè ò lè ṣiṣẹ́. Èpè tẹ́yìn ti ń fún wọn látọjọ́ èso iṣẹ́ lé wọn lórí. Wò mí, má gọ̀ o, má jẹ́ kẹ́ni kankan forí ẹ fẹ́ kọ́, má jẹ́ kán forí ẹ gbé ẹ̀kọ́ mu. Osun state election is still ongoing. People are voting peacefully while some people are also facing pìtìpìtì. Ẹ̀yin èèyàn mi ò, gómìnà Osun state gangan fúnra wọn, àwọn náà ti débi tán máa ti dìbò tán dẹ̀ ti wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn náà tún make àwọn allegation kọ̀ọ̀kan against some police from Port Harcourt. Ẹ wò mí, màá play video yẹn fún yín láìpẹ́. Ṣùgbọ́n mo tó rí one particular news níbi tó ti sọ wípé àwọn accord member kọ̀ọ̀kan wọ́n ní wọ́n ti ṣíìpù ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́ọ̀gì wọlé sí ìlú Ọ̀ṣun. Òun náà lẹ́ ń wo fídíò ẹ̀ lókè tí wọ́n ń béèrè question lọ́wọ́ kan nù wọn. Àwọn tọ́ọ̀gì náà lẹ́tún rí wọn tó jókòó yìí because wọ́n ti arrest gbogbo wọn pátápátá. Ẹ̀yìn ìgbà náà ni Gọ́vnà Adeleke náà wá accuse àwọn APC. Wọ́n ní wípé wọ́n ti kó àwọn ọlọ́pàá kan wọlé láti Port Harcourt. Wọ́n ní most especially wọ́n ní Ẹdẹ ni win tó lead wọn gangan wà. Wọ́n ní pé mission wọn dẹ̀ ni wípé kán wá dabarú gbogbo election. Ẹ wò mí, àti APC àti Accord wọ́n jọ ń kó pìtìpìtì bóra wọn ni. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Gọ́vnà Adeleke. And as of now, I hope it stays that way. But I have it on authority information that there is one police officer that they brought to come and do an active job, the APC Osun, from Port Harcourt. They call his nickname London. He's here in Ede hiding. His own job is to come and destroy Ede and then avoid so that he can scare people, shooting so that they will not vote. So I'm calling the Inspector General of Police to take note. Ẹ̀yin èèyàn mi ò, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Gọ́vnà Adeleke yẹn. Wọ́n ní wípé àwọn APC ṣíìpù ọlọ́pàá wọlé láti Port Harcourt. Ẹ tún wò mí kó tó di pé mo lọ, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn Accord náà tí wọ́n ní pé wọ́n ṣíìpù tọ́ọ̀gì wọlé. Speak louder now. How we should be this? Your name, sir. They embarrass ourselves again. Wait 1 minute before you start. No, he said, wait, let him breathe in. Breathe in, out. Yeah, actual number. What's your name, sir? Wait, I'm coming. What's your name? Abiola Ibrahim. From where? Ikire. Who are these people? They are voters. For which election? The election Happening today. Are they all residents of Ikire here? Some of them are villagers from outside. They were hired. I do not hear anybody. You don't hire them. You have to come and vote. I do not hear anybody. So they don't have houses. We are going to interview them. Yes, Okay. You brought them here when? some of them live there. Some of them have the houses and they came here today. And Who is the owner of these residents? my dad Who is your dad? is late. He's late. He doesn't have name. Babaji Ibrahim. Babaji Ibrahim. Raji Ibrahim. Okay. Because we have interviewed some of them. Any agreement? You promise them anything? Oh, it's free. Okay. These are all voters' cards from them. Very good. No, that person. Ẹ̀yin èèyàn mi ò, ẹ ti gbọ́ látẹnu wọn. Wọ́n sọ wípé àwọn voters ni o, wọ́n ní wọn kì í ṣe tọ́ọ̀gì. Wọ́n ní wọ́n wá dìbò ní. Ibẹ̀ náà ni àwọn ọlọ́pàá tí wọ́n lọ ká wọn mọ́lé tí ń bi wọ́n wípé ṣé ìlú Ìkirè gangan ni gbogbo wọn wà. Ẹni tó dáhùn sọ wípé no, wọn kì í ṣe ọmọ ìlú Ìkirè. Páwọn kọ̀ọ̀kan náà kàn jẹ́ ọmọ ìlú Ìkirè. And according to him, wọ́n ní wípé ilé politician kan ní ìyẹn ní ìlú Ìkirè. Ẹnìkan ló blow trumpet àbí whistle la máa pè ní tí wọ́n tú wọn láṣìírí tí wọ́n lọ bọ̀n báàdì wọn mọ́bẹ̀. Ẹ̀yin èèyàn mi o, àwọn ọlọ́pàá náà ti sọ wípé àwọn máa ṣe ìwádìí fínífíní to know the root of the matter. Ẹ wo bí mo ṣe wá ka ìròyìn lọ́wọ́.
ibẹ̀ náà mo mà tún ti rí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú Èjìgbò níbi tó ti ń dìbò. Àwọn kan ló mà yarí, wọ́n ká ẹnìkan tó ń ra ìbò tó fẹ́ máa fún àwọn èèyàn lówó. Náà bá já owó yẹn gbà lọ́wọ́ ẹ̀ wípé níbi alẹ́ ní ra ìbò kankan. Láyé sẹ́ a máa fowó yẹn mu ògógóró ni. Ẹ wò mí, ẹ jẹ́ ká gbọ́ látẹnu tàwọn náà. Kò sí nǹkan àwọn olórí gidi kan sọ àwọn tí ó gbà wọ́n àfa sọ́sẹ́sì owó rẹ̀ mo ti gbà àwọn olórí burúkú àfa sọ́sẹ́sì owó mo ti gbowó mo nà bí olórí burúkú owó ìwà lè gbà máa lọ fún alábìmọ̀ ògó ẹ̀yin èèyàn òun lẹ ti rí yẹn wọ́n ní pé àwọn máa fi mu ògógóró ni pé kò sí ẹnì kankan tó lè bá wọn sọ. Ìlú Èjìgbò gangan ló ti ṣẹlẹ̀ ní Ward 4 Unit 13. We love that ẹ̀yin èèyàn mi. Ẹ wò mí tí n bá tún rí nǹkan míì màá tún mu wá fún yín. ẹ ṣeun gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí bó ṣe lọ ní Ọ̀ṣun state nípa ìbò tó wáyé lónìí òun náà ni a mú wá fún wa àti update wa tó bá tún ní àwọn update tó yẹ ká tún mú wá fún wa á tún mú wá fún wa. ẹ ṣé ẹ jọ̀ọ́ ẹ bá wa like fídíò yìí kẹ́yìn náà kẹ́ sọ méjì tàbí mẹ́ta nípa fídíò yìí ẹ dẹ̀ bá wa share bákan náà ètò ayé wa ò ní dojú àná Ọlọ́run ní fún wa sílẹ̀ láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.